Under no circumstances should people say, oh, because they see that you now want to doggon switch or doggon do oriburukute wale aye yin wa se lórí social media. Come on, pamper some of you. And because somebody is now your author. I mean, God knows that I know they do all those nonsense. Because it's now your author. I know they do that stuff. All those packaging want to back in the days. Oriburuku ni. Tí o bá ṣe polórí burúkú ni ìwọ lè tán live chat kò ní pẹpẹsẹ o Lizzie Anjorin, you're having too many show, you know, àsìkò ti tó to keep quiet. Ó ní ṣe oríire tìrantìran. Ó ní ṣe oríire tìrantìran fọ́rọ̀ tó sọ yẹn. Ó ní gbádùn ààrẹ, ó ní gbádùn àwọn tó ní ẹ, àwọn tó ní ẹ ò ní gbádùn ẹ. Orí polórí burúkú ni ẹ. Jọ́n torí Ọlọ́run kí ni màmá ṣe fún ẹ tó fi ṣe show fún wọn? Question la béèrè, kí ni Dorcas ṣe fún ẹ kó tó ṣe show fún? So kí ni nǹkan tó wá fà tóun ò lè ṣe show tí wọ́n fẹ́ fi control platform títí ẹ̀? Orí polórí burúkú ọmọ ni ẹ. Ó ṣe wá ya ẹlẹ́lẹ́yà aláyé bàjẹ́ ni tí wọ́n ọmọ tí ìyá ò ní jèrè tìrantìran báyìí náà. When people start saying the truth, even when they try to manipulate the obvious truth, rí wípé there will be peace. If you're doing something right, I will be watching. I'll be watching. And if you are doing something wrong, I'll be watching. Everybody knows my practice to be like that on social media. You can be putting your live chat on. The only reason why you went and joined her in the first place is because you know what is shesin nínú ìwé. O de ti ṣe orí burúkú pẹ̀lú people that did nothing to you on social media. Àwọn tí wọ́n ṣe lórí social media, but because this social media, a lot of people are stupid. They will sit down, then they will want to, romance the person. How many people offended you on this social media? How many people lórí social media they did not offend you, they didn't come near you, they didn't fight you, they didn't know you, that you have stepped on their toes? In the first place, if I may ask, what exactly is Lizzie's offense when you decided to put your filthy, dirty bastard Olori Buruku Ashofudano nínú ayé mouth into her matter? Just because you are looking for relevance on social media. Just because you believe that, oh yes, this particular person is trending, let me use it to trend. I found it funny when Olori Buruku alaye baje olofwe to bosita to yen person turn down is in kiniko. Jo, what are you? What are you? What power do you think you have on our cyberspace? To le fi sọ̀rọ̀ síyàn or to le fi talk about kò ní dá fún ẹ, kò ní dá fún kí ló lórí burúkú ìyàwó ẹ yẹn jẹ́ náà òfò ló máa ṣe, kò ní ṣe oríire nínú ayé ìyàwó ẹ máa bàjẹ́ ni. Anybody that supports you or that feel that they are Lizzie's enemy, they are now supporting you because now you are trying to silence her from talking. Who put your mouth for matter? How the matter between boya MHM friendship me to basking in aye? Oh, pause and ponder. At least how that won't take concern you? Why can't you mind your freaking business? And who the freaking hell ni you to she jenny no aye to philosophy ni kan man don't talk you kilo ko e pẹ̀lú entertainment ta enjoy lórí cyberspace wa. Jo ọ̀rọ̀ wo ló wà lẹ́nu olórí burúkú ẹ tó kórí burúkú dání tó rò bóyá pé lọ́rọ̀ lẹ́nu àṣírí àṣòṣì mamo. Àwáyé wa pòfo wa pasán nínú ayé olórí burúkú ẹ aláyé bàjẹ́. One would think you will keep your dirty mouth shut. Nígbà tó lórí burúkú aláyé bàjẹ́ tó lórí burúkú ẹ lọ dorí ẹja. When are people even going to learn? Somebody like yourself. Kò tiẹ̀ yẹ kán tiẹ̀ ṣe kíni, kò tiẹ̀ yẹ kán tiẹ̀ bí ẹsẹ̀ gbẹ̀dẹ̀ bí tán máa fún olórí burúkú ẹlẹ́ja ẹja tó máa jẹ tó máa háyẹ lọ fún. Ṣùgbọ́n tán sọ wọ́n ní kó lórí burúkú ẹ tó sọ̀rọ̀, wọ́n ní kó lórí burúkú afọ́fúngbẹ́mu òpònú wèrè afọ́jú ọmọ Yakuba, wọ́n ní kó lórí burúkú ẹ kọ́kọ́ ṣe kíni, wọ́n ní kó kórí burúkú, wọ́n ní kó wá fi sí company 2, 3, 4, 5 lórí bí jọ owó ìyá àbèjì tó gbà change tó kù tó wà lọ́wọ́ ẹ̀ ńkọ́, ọjọ́ wo ló fẹ́ ṣe analysis tó fẹ́ kówó yẹn sílẹ̀, because we are still watching you. Torí owó yẹn bó ṣe wà ń sìn olórí burúkú ẹ ló ti 100,000 lórí ẹ̀. O lè kówó èèyàn dání kí interest má gorí ẹ̀. Mo púpọ̀ mọ̀ pé every single month 50k ló ń gorí owó yẹn, ó dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ for almost 6 months ẹ̀ sì ṣe orí páyé ẹ̀ bàjẹ́. Ṣé orí pé tí ẹ̀ ta pa bí gúgúrú yíyan. You now want to do the normal orí burúkú tó wá ilé ayé wá ṣe lórí cyberspace. Kan lè lórí burúkú ẹ pé o mọ̀rọ̀ sọ ni o àbí pọ̀rọ̀ wà lẹ́nu ẹni ẹ̀. Kí ni mo ń bí ẹ léèrè, kí ni màmá ṣe fún ẹ tó fi máa ṣe ṣòfò wọn every single day lórí cyberspace? Nothing. So the same right that you have to click on your live chat every morning, day and night, on just because o kàn fẹ́ fi wá attention, o mọ̀ pé tó bá bú màmá, of course all our enemy will join force with you on social media. To babu Dorcas, all the people that doesn't like Dorcas, they will come and patronize you on your social media because ori buruku táwọn yẹn wá ṣe nìyẹn. You started abusing a woman that did not abuse you. She did nothing to you.
You started picking on Dorcas. Too much máa gbógun ti gbogbo àwọn ọmọ tó tinú ẹ̀ jáde nìyẹn. O ò ní jèrè, o ò ní gbádùn, òfòlómi ẹ̀fọ́ ń ṣe. Sunday omion, o máa ṣòfò tìrantìran ni. O máa ṣánkú tẹbí tará ni. The question I'm asking you is, do you know Lizzie Anjorin from anywhere? E get some matter wey be say we no go dey support you now on this. You see, it pisses me off when some of you want to sweet lane and people start romancing. E get some of you wey be say romancing is a no. Yeah, you get some of you will be like that. Romancing is a no. Why? Because you will do it here, you will do it. To ba to shori buruku to fe shensin. O to ti fe yi won here. Olori buruku e to ti fe yi won here. None of you are loyalists. To lori buruku e ba to shen to fe yi shetan sin. Olori buruku e to joko ton fun lori buruku e leja, to lori buruku e mu drink, to lori buruku e to gori e shin. Wa to bere si ni bu. Awo ni gba yen fun e. Somebody like myself mi ò ní gbà yẹn fún ẹ. That is no longer going to. Ibi tó o bá ti dúró sí. Tó o ti ń leaky ass. To wá fi òpó pé bóyá irú bẹ́ẹ̀ kò fẹ́ pí ẹ mọ́, you must stay there with that. You must not change. You cannot change the lane. Ibi tó o ti ń ṣẹrú, o máa ṣẹrú kún bẹ́ẹ̀ tó fi máa ṣorí burúkú ni. Nǹkan tó mú wọ tó fi, people that didn't do nothing to you, people that did not abuse you. Nǹkan tó mú ẹ tó fi lè máa bú wọn lórí ìkànnì ẹ̀rọ ayélujára. Òun ló mú Lizzy tó lè fi ṣe show fún anybody tó bá ṣe show fún. Did you see me complain pé ṣe show for me? Me I no send because me too I know say I dey do show for am. And that is why nobody can literally take anybody anywhere and win and say, okay, oh yes, and you abuse me. If you abuse me, I abuse you back. Simple as ABC. God know the verse. It's called 50-50, counter allegation. No case. But the question I am asking you personally is, kí ló kọ́ ẹ nínú ọ̀rọ̀ ilé ayé Lizzy gangan tó lórí burúkú ẹ fi dá sọ̀rọ̀ ẹ̀. Tó fi wá di pé nísìnyí, the same olórí burúkú aṣòṣì máa mọ̀ ẹ́ tó máa gbé ẹpọn wèrè sórí àga, ó máa fún ẹpọn pọ̀. Jọ nígbà tó lórí burúkú ẹ máa bọ́ síta tó máa ṣe show fún Fọlá, kí ni Fọlá ṣe fún ẹ? Can you explain ẹ̀ṣẹ̀ tó ṣe? Gbogbo ìpè tó gbé ọmọ yẹn ṣẹ́, gbogbo ẹ̀ ló máa jẹ́ títí gbogbo àwọn ọmọ tó ti inú ẹ̀ jáde. Èmi kàn rán wò yìí ni, orí tí mo rán wò yìí tí mo kàn rán wò yìí, abẹ́ fẹ́ ṣọ́kú máwọn tó ní inú jù ni. Abẹ́ fẹ́ gbádùn ara yín kẹ́ gbádùn gbogbo ní tó ti inú yín jáde. Which one of you? Wàhálà ìdẹ́nu, ẹ jẹ́ show Mọ̀nàká 2025, ẹ jẹ́ show bí wèrè. Kò dẹ̀ ní bá mi dá fún ẹ, kò ní bá mi yẹ ẹ. Kí ni nǹkan tí Fọlá ṣe fún ẹ tó fi ṣe show fún? Question ṣé béèrè òfàjà. Kí ló dé tó ṣe máa ń gbéṣẹ́ pẹ̀lú ojoojúmọ́? Gbogbo ìpè tó gbéṣẹ́ bó ṣe máa jẹ́ títí àwọn ọmọ tó ti inú ẹ̀ jáde nìyẹn. You will sit on Facebook, you will defame people's character, you will abuse them. When those people want to reply back, you'll be the same tool. All those games are not going to work on our cyberspace anymore. That they will use to come out to silence the person. You'll be the same set of people. Tom Agbese type, okay, do you know what? Oh, they lo gbógun tẹni so that kó lè shut up. Ẹ kúkú mọrú bí tí ẹ máa ń yí ọwọ́ orí burúkú yín sí. Even when you started abusing the other lady on the other side, did she do anything to you? No. Did she offend you in any way? No. All the people tó ti gbé ṣépè tó ti bú lórí social media yìí, which one of them offended you? Nobody. So kí ló kọ́ ẹ nínú pé àwọn èèyàn wọ́n ń bára wọn ní argument and problem, and you are there to open your filthy dirty mouth, sit on your bloody fucking bastard balls and support, and be telling the person that the person should not reply. When are people going to learn? It's the same fucking circle all the time, every single time. The same set of people, the same set of alagibaje, the same set of any adano roaming about the street of social media. They are the same set of morons constituting nuisance on our cyberspace, and people will be romancing and kissing their hearts. It means you know to kiss your ass here. To ba to for anybody ni advice pé come ṣe kíni, come ṣe show lórí ìkànnì, wàá ṣánku tìrantìran ni. Because ọ̀rọ̀ wọn ò kún ẹ. Kò dẹ̀ anybody tó wá ṣe show fún wọn wípé okay o, olórí burúkú aláyé bàjẹ́ ni òfò ẹni àdánù ẹ tó ti ń ṣe show fáwọn tí ó ṣe látijọ́. Kò anybody tó ṣe kíni, kò anybody tó sọ pé okay, you cannot stage show for them. Or can anybody boss it Lizzy mẹ́ẹ̀tàn san yẹn tán ó ti ń ṣàṣejù kò ní yẹ. Gbogbo àwọn tí wọ́n ń ṣe show fún látọjọ́ ẹ̀ ṣé wo ò ṣàṣejù? Ṣé lè tí wọ́n sọ ṣé kò tó fún lórí burúkú awáyé wá pò fo ẹni òfò ẹni àdánù ẹ tó máa ṣanku tìrantìran kò tó ó dẹ̀ ní gbádùn. Jọ́ o mọ mánéjà mi rí àbí mánéjà mi ṣe tó fi ṣe show fún? You are a bully, and it's so sad that you are wearing that uniform. Mommy Yimika Akínfẹ́ tó parọ́ mọ́ tó ní ẹ. You know, lọ́rọ̀ lẹ́nu, ìwọ ò tiẹ̀ lọ́rọ̀ lẹ́nu náà. You sound like an idiot, like an imbecile.
Mọ́mí Yínká tó parọ́ mọ́ tó sọ pé ilé Fọlá àwọn náà ṣe báyìí igbá kan àwo kan ṣáwọn náà pé bí iṣẹ́ èmi gan ṣì máa pèsè ọmọ pé èmi tẹ́mi ṣe wà èmi ò láwọn tí mò ń ṣe kíni mi ò lẹ́nibọ́dì tí mò ń report fún. I am the CEO of myself. Èmi gan ṣì máa make a phone call tèmi by the time tí n bá máa bombard wọn with a whole lot of phone calls. Kó ṣe wọ́n ọ̀pọ̀lọpọ̀ yín good morning mọ́mi ọ̀pọ̀lọpọ̀ yín kò yẹ kó máa pè yín lọ́kùnrin and you happen to be number one out of all of them. You people are disgrace to humanity. Integrity level 0. Education wise, babu. Olórí burúkú olóṣì aláyé bàjẹ́ alátẹnujẹ wọ̀bìà oníjẹkújẹ tó lórí burúkú ẹ̀ bá máa bọ́ síta lẹ́nu iṣẹ́ máa gbọ́n ìdóyàn ní pé lẹ́lẹ́sìn jẹ̀mọ́ bínú àwọn yẹn náà tó romance ẹ̀ tó yẹ kán fi èpè kán fi yí ọwọ́ ẹ̀ padà kó tó dípò lórí burúkú ẹ̀ máa tún wá de igun ẹja mọ́ wọn lọ́rùn. Orí èmi kí ló kan rú èmi pẹ̀lú lórí burúkú yín tó yẹ kán fi èpè gidi kán fi dá ẹ padà pé kórí burúkú ó kó sì lọ because all you want to do is you will gain ground with their fans. Ṣorí pé lórí burúkú ẹ̀ ṣorí pé sáré ẹ̀ tí ń bó lébọ̀ you will go and gain ground with their fans. Gbogbo àwọn fáǹsì rẹ gbogbo wọn gbọ́n náà tiẹ̀ ti pè mí ó sì ní gbádùn òní sórí rẹ òfò ó sórí ibú mọ́ tara rẹ ni mo gbàgbé pé ìyàwó Ìbàdàn ní Lizzy o a lè support ẹ̀ tó ráàmù ẹ̀ rí outcast ní ẹsẹ̀ àwọn ò lè support ẹ̀ èmi ò ní lè support ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ tèmi ò dẹ̀ ní lè support ẹ̀ lórí eléyìí Lizzy is correct ibi táwa dẹ̀ máa dúró lé nìyẹn lórí eléyìí she is correct a ò dẹ̀ ní gbà fún olórí burúkú ó bẹ́tà kó tẹ live chat kó ṣe sorry ma I am so sorry ma you are a fucking idiot wàá tẹ live chat ẹ lọ́sàn ẹ̀ wàá mú ẹpọ̀n òfò ẹpọ̀n àgbò ẹpọ̀n orí burúkú ẹ̀yẹn wàá gbé jókòó sórí àga wàá apologize sí ọ̀gá ẹ̀ ló jẹ́ lọ́jọ́ ní gbogbo ọ̀nà pussy ni ìwọ kì í ṣọkùnrin you are a freaking pussy wàá bẹ́ẹ̀ wàá ní pé òkè ọ̀rọ̀ tó sọ yẹn ó pọ̀ jẹnu ẹ lọ torí pé kí ni o torí ẹrú ni wọ́n ń ṣe lábẹ́ ẹ̀ ọmọ ẹrú ò gbúdọ̀ ṣe kí ni kò gbúdọ̀ máa fún ọ̀gá ẹ̀ ní kó máa ṣe kí ni kó máa try láti control ọ̀gá ẹ̀ wàá jẹ́ kó mọ̀ pé ọmọ ẹrú ni ẹ pé ọ̀rọ̀ tó sọ yẹn ò mí ìnà epo kò jẹ àwọn ò ní fún olórí burúkú yín láyè láti continue iṣẹ́ orí burúkú tẹ wá ìwọ gan irú ẹ̀ gangan ló yẹ kó máa pè ní blackmailer because iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ blackmailing ni ó jókòó sórí àga pẹ̀lẹ́kùn ẹ̀ ó jẹjà wọ́n fún ẹ ní dírínkì ó mú wọ́n tún gbé ẹ lọ sórí tó ń bá máa pa ìmí nínú yín bó lórí burúkú ẹ̀ ṣe máa ṣánkú tó máa lọ nìyẹn olórí burúkú aláyé bàjẹ́ ẹni tí ò ṣe tí ò rẹ̀ ó mú ṣòkò tẹ̀ sí fún ó bú ó pọ̀pọ̀ ẹ̀ lóríṣiríṣi olórí burúkú ẹ̀ aláyé bàjẹ́ yín nǹkan kí ni bọ̀dá láti ṣe fún ẹ kí ló ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ló ṣe ó rí pé tí ẹ ti bàjẹ́ ọkọ èèyàn kan ni kí ló bú fún fi àwa sílẹ̀ ọ̀rọ̀ ti wá yàtọ̀ but ìwọ what right do you have to abuse you don't like people abusing your wife ṣùgbọ́n olórí burúkú aláyé bàjẹ́ kí lorúkọ ìyàwó ẹ̀ bá mi korúkọ ẹ̀ síbi ìyàwó òfò tẹ́ẹ̀ ní jọ jèrè tìrantìran tó gbé sínú ilé you don't like people abusing her but you are so quick to come out láti wá máa abuse ìyàwó oníyàwó ọkọ ọlọ́kọ kò ní yẹ ò ní ṣe oríire ẹ̀yin gangan ní blackmailers tó lórí burúkú yín bá máa tẹ̀sí òṣìṣẹ́ máa gbẹ́ àti olórí burúkú obìnrin kan tí kò ní dáa fún tó pè sórí iṣẹ́ ó ní òótọ́ ni o wàhálà tí ẹ̀ tí ń kan jù àwọn kọ́là wèrè if only you look here àwa mọ̀ bẹ́ẹ̀ ṣe operate hello àwa mọ̀ bẹ́ẹ̀ ṣe operate irú olórí burúkú tó pè wọlé yẹn sìn that person is not your supporter that person is not Lizzy's supporter we know where that person belongs to and the person is literally trying to silence Lizzy so that Lizzy will continue to stage show for Mama and Dorcas. Ṣé o ti ẹ̀ rí eléyìí tó ti ẹ̀ ṣe yẹn ti tó kò yẹ kó sọ̀rọ̀ mọ́ torí ṣé o ti ẹ̀ rí irú Pọ́s and Pọ́ndà yẹn kò yẹ kó ṣé Pọ́s and Pọ́ndà sọ fún ẹ pé ó sùn ni àbí kí ló dé tí Pọ́s and Pọ́ndà ò lè ṣe ṣó kí ló dé tóun náà lè ṣe ṣó padà fún Pọ́s and Pọ́ndà tó bá pẹ́ wọ́n jọ ń bára wọn jà ohun tíjọ́ tó bá máa tó sùn wọn tí wọ́n á dẹ̀ tún relocate padà sí ọ̀dọ̀ àwa báyìí. Ṣùgbọ́n because you people think that you are a game changer you don't like what is happening. You want us to be hearing the same old bullshit that people are sick and tired of. And because you know that, in a way, let me say she's kind of like vulnerable, sometimes you like her to fight your battles. But when her home battle is ongoing, but you want her to fight your own, tó bá ti wá ń ja battle eléyìí tẹ́ ẹ mọ̀ pókè pé like ibi tí concentration ẹ̀ wà yẹn ẹ try láti divert attention ẹ̀ ẹja àti omi drink tó mu yẹn kò ní jí o jèrè kò ní jí o ṣoríire o ò ní jèrè kò fowó lọ́la débi tí kò fowó lọ́la máa jèrè
ìyàwó òfò tó fọ́kọ àdánù abólórí burúkú ní dá fẹ́ni tó bá bẹ́ẹ̀ pé kò fi Dorcas sílẹ̀ abẹ́ ẹ fẹ́ jọ ṣòfò papọ̀ ni abólórí burúkú lẹ́nu náà ẹjọ́ nítorí ọlọ́run olórí burúkú wo ló ń pe Ekpagbo-Yimika pé kó má ṣe ṣe òfin mi ta ni tí ẹ fẹ́ bàjẹ́ tó lórí burúkú ẹ fi jókòó sórí Facebook tó lórí burúkú fi sọ pé yẹn pẹ́pẹ́ sell I will never leave you until you come out ẹ wọ́n mo lè fi Dorcas olóṣì olórí burúkú má yíwọ́ wá sọ́dọ̀ Ìyábọ̀ Òjó olórí burúkú má yí bó lórí burúkú wọn ṣe ìjọ wo lẹ máa gbọ́n lórí ìkànnì olórí burúkú má yí ọwọ́ ẹ̀ wá sọ́dọ̀ Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó doesn't know you from anywhere gbé ọwọ́ orí burúkú ẹ gbé kúrò lọ́dọ̀ Priscilla má gbé ọwọ́ ẹ Priscilla doesn't know you ẹ jọ̀tàn ò ní ṣoríire lọ́mọ tó lórí burúkú ẹ ti gbọ́ tẹ́ ṣe pé lọ́mọ tó lórí burúkú ẹ ti blọ́ọ̀gì ẹ tó ti blọ́ọ̀gì ìyá ẹ o tún wá fẹ́ yíwọ́ olórí burúkú o ti ṣetán lọ́dọ̀ Lizzy nìyẹn o fẹ́ yíwọ́ wá sọ́dọ̀ Ìyábọ̀ olórí burúkú yín náà lẹ jẹ́ kí peace reign lórí social media torí tí o bá ń ṣepa láyé bàjẹ́ nìyí ọ̀pọ̀lọpọ̀ yín Ìyábọ̀ Òjó didn't do nothing to you you started picking on her why because ẹ ti rí Messiah you want to fight ẹ̀yin lẹ ń jẹ́ kíjà wà láàrin wọn ẹ̀yin olórí burúkú wọn tẹ́ ẹ̀ ní ṣe orí rẹ̀ ẹ̀yin lẹ ń dá ìjà sílẹ̀ lórí social media you are using our social media platform to constitute nuisance after abusing blogging tormenting ṣé bó lórí burúkú ìgbà tíjà yẹn tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé bọ́dọ̀ friendship mi lórí burúkú ẹ fẹ́ yíwọ́ sí ìgbà tó rí pé bẹ́ẹ̀ yẹn ò ní pí ẹ o tún sáré ṣí padà àlọ́ ò ní gbádùn tí gbogbo ayé àwọn tó so mọ́ ẹ bó ṣe máa ṣe ṣàgá ṣege olórí burúkú yín fẹ́ jíǹsì ẹ máa gbọ́ don't mind Dorcas sí o olórí burúkú olóṣì don't mind her ó ti fẹ́ change game yẹn ni àwa ò lè gbà fún yín àwa mọ bó ṣe ń lọ àwa gangan àwa mọ bó ṣe ń lọ kò sẹ́nibọ̀dì tó máa sọ game of this cyber kò sẹ́nibọ̀dì tó máa ṣe kíni kò sẹ́ni tó máa ṣe fún wa kò sẹ́ni tó máa sọ game yẹn fún wa èyí kọ́ lẹ́ máa play game pẹ̀lú brain wa olórí bú ọmọ àlè ó ṣe bọ́ síta kó lórí burúkú ẹ sọ pé yẹn bó ṣe bú màmá tí ó ṣe ẹ ó ti tó why did you start fighting mama because she told you that kí nìkan tí Dorcas ṣe fún ẹ tó ṣe ń bú tó ṣe gbógun ti màmá yẹn ò ní gbádùn òde jẹ nínú òde jẹ wàá rárìn rà wàá ṣòfò wàá ṣègbè nínú òde jẹ tó bá di òde jẹ sórí ó máa kò sí nǹkan tó dùn mọ́ yànjú pé kí ọmọ tó kéré jìyàn lọ kó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni kó bẹ̀rẹ̀ sí ní fún yàn jẹ tí mo ṣe ń fún ẹ jẹ ó dẹ̀ ń dùn mọ́ mi gangan sórí torí pé wọn náà ti taṣọ àwọn àgbà mọ́lẹ̀ ni hello torí pé o ti ṣe kíni torí pé o ti taṣọ àwọn àgbà mọ́lẹ̀ ni ṣó di dandan kí ọmọ kékeré kó taṣọ ẹ mọ́lẹ̀ kò ní dáa fáwọn òkú ẹ tó wà lọ́nà ọ̀run òfin náà máa ṣe o tó wá fẹ́ máa yí báyìí ẹ dẹ̀ fẹ́ máa yí wa rádaràda lórí ìkànnì ẹ̀rọ ayélujára ó yín burú ni ẹ yá wèrè ni ẹ fẹ́ ṣoríire ni tí yín fẹ́ bàjẹ́ ni ẹ fẹ́ ṣánkú máwọn tó ní yín lójú ni ẹ ṣì èrè ni stop doing orí burúkú fún wa lórí ìkànnì ẹ yá wèrè ni ẹ kó sí lọ orí burúkú tẹ́ ṣe lórí ìkànnì títọ́ olórí burúkú ọmọ òfò ọmọ ìbànújẹ́ olórí burúkú yìí yóò ṣì yóò fò kan ló bírú ẹ̀ yìí orí pé yẹ ti fòbò jò náà ayé ìyẹ́ ò ní dáa lọ́nà ọ̀hún ìyá ẹ̀ olè olórí burúkú kleptomania tó olórí burúkú ìyá ẹ̀ tó jẹ́ pé olórí burúkú ìyá ẹ̀ ibi tí ìyá ẹ̀ ti lọ ṣé mo pé ó ti ń bú mọ́ sí mi látọ̀jọ́ ṣe mọ́ òun ẹ̀ràn kí olórí burúkú yìí kó máa bọ́ síta kó máa sọ̀rọ̀ olórí burúkú mo bẹ́ẹ̀ kó wọn pamọ́ máa bọ̀ ní Nàìjíríà jẹ́ ká máa bọ̀ tó bá ti ń bọ̀ máa bọ̀ tó lórí burúkú ẹ̀ bá ti ń bọ̀ máa bọ̀ come e get some things wey they suppose investigate you for you cannot continue to tarnish the image of our Nigerian police force it's not going to be done ó dìídì ṣe show ni lórí burúkú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bú àwọn ọlọ́pàá wa mo bẹ́ẹ̀ gbé pamọ́ torí inú evidence ló máa wà ó dìídì ṣe show ni ó dìídì olórí wa olórí burúkú ẹ̀ wọ́n mú olórí burúkú yìí ni but wọ́n ti ń get to know all of you now máa bọ̀ tó o bá ti ready wọn ò ní sọ̀rọ̀ sí yẹn o àbí ṣé wọ́n bẹ́ẹ̀ gé mi ò rò bóyá wọ́n bẹ́ẹ̀ gé yẹn kọ́ send ẹ̀ síbi tó yẹ kọ́ send ẹ̀ sí kọ́ lè rí irú iṣẹ́ orí burúkú tó lórí burúkú yẹn ṣe lórí cyber má wọ̀ yẹ̀mí ti bẹ́ẹ̀ gbé pamọ́ mo dẹ̀ ti bẹ́ẹ̀ fi some of it mo ti bẹ́ẹ̀ fi hàn some of them gbogbo yín pápátá olórí burúkú kan náà ni gbogbo yín ọmọ àlè olórí burúkú lè ṣì mo ń gbọ́ òun ti pe EFCC fún àbúrò ṣì lílé ni ta ni ẹ who is that who the fuck I'm going to repeat it who the fuck do you think I am sometimes when I look at some of you I spit in your stupid face. What a bastard you are. Fool. Idiot. Ẹ continue kẹ́ máa fọwọ́ pa orí burúkú lórí kan ni. Tó bá tún yá, á tún yíwá sọ́nà dọ̀tí yín náà. I don't do that. I know they do none of that nonsense. No. Kò ń ṣe nínú 2024. Sórí 2025. 2025. Ọdún tá a máa ṣe kí ni tá a máa clean ní social media wa ni. Tó lórí burúkú kankan nínú yín. Sórí kankan nínú yín tẹ́ ti support Lizzy rí. Tẹ́ wá make peace pẹ̀lú wọn bí yàrá yà kankan nínú yín dá. Kẹ́ sọ pé fẹ́ ṣe kí ni. Who is this? Sister Joko, mi ò lè gbà. Kò sí kankan nínú yín. Hello, mo bí ìyá láyà bàbá lákù ìyá kankan nínú yín dá.
kó lórí burúkú yín sọ pé wá fẹ́ ṣe show fún. I'm not talking about MHM àti Pulse and Ponder. You know, they were like family members. Àwọn yẹn yàtọ̀. Kò ń ṣe pé àwọn yẹn bú láti bẹ̀rẹ̀. They were always a supporter. But those of you that you went to leak ass, okay? Those of you that you went to leak ass, that you have apologized and the apology has been accepted, mo bi ya la ya baba ńlá ku ya baba fofather yín da. Kẹ́ sọ pé fẹ́ wá ṣe show fún. It's not going to happen on our cyberspace. A máa tú àṣírí yín síta. Ẹ lè ṣe show fún mọ́. Kò lè possible. You must stay there. You must continue to support. You must not leak any other person's ass. You must not speak against herself. You will not be able to do so. You must not ever speak against her. Really appreciate bó ṣe ń sọ̀rọ̀. Don't worry alone. Bá wa dákẹ́, bá wa ṣe olóṣì. 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 Ó ní kúre láì. Ó máa ṣọ́kú máwọn tó ní ẹ lójú ni. Boss it, I'm waiting for your show because I would like to give you a reply. Remember the last time I asked you pé owó ìyá àbèjì dà. Mo sọ fẹ́ pé mo ń dúró fún ẹ mi ò tẹ wá mọ̀ pé o ṣe show. Ẹjọ́ tó bá ti ṣe show ẹ bá wa gé. Ẹ jẹ́ kí n máa rí n tó ń sọ. On this social media, I have business with you and you alone. I want to give you a reply. Tó bá ṣe calling show, tó bá call ni, tó bá ṣí phone line. Mo fẹ́ ṣí phone line fún yàrá yá ẹ. Hello. Mo fẹ́ ṣí phone line fún yàrá yá ẹ kò ní bá mi dá fáwọn tó ní ẹ. Mo fẹ́ ṣe show kí n fi show bá yé ẹ jẹ́ kí n wash yá ẹ. Kí n nà yá ẹ lẹ́gba gidigidi gan kí n fi pè pa yá ẹ. Kí pè pa gbogbo nǹkan tó tinú ẹ jáde kọ́ ẹ ṣòfò dànù kó títí ẹ tẹ wo 2025 máa gbóná mọ́ ẹ. Hello my friend. Wàá hate rẹ ní 2025. Máa tún run ẹpọ̀n yá ẹ. Hello. Wàá regret ipò gbé ẹpọ̀n sábẹ́. Wàá ṣe show tí ẹ máa fẹ́ bàjẹ́. Ò ní ṣe oríire, ò ní gbádùn. Kò ní dá fẹ́ tó bá lékè àṣẹ. Àwọn tó bá lékè àṣẹ kò ní dá fún wọn. Ipò ń ṣe òun báyọ̀ kan rí. Àwọn máa òótọ́ ló dẹ̀ ń sọ. Ṣé ìtàn ọmọ yẹn sọ òtítọ́? I'm not interested. I will not be part of that. Because two-faced bastard, son of a bitch, òun ni. And people like himself should not be tolerated in our society or allowed to continue to constitute the nuisance that he wants to constitute. Ó ní ṣoríire. Ó ní ṣoríire. Ó wá mú kọ́lù olórí burúkú. Kọ́lù olórí burúkú yẹn náà wá pè. Ṣe Ọlọ́run òótọ́ ni eléyìí tó ti sọ yẹn ti tó àwọn kọ́là wèrè àwọn olórí burúkú. God knows that I'm not one of those. My brain is too calculating 24/7. Kọ́là kan pè fún bọ́ nígbà tó ń ti mọ̀ ipá rìn dín ní dídìrín òpónú. Jọ́n torí Ọlọ́run olórí burúkú Ekpagbo-Yimika ṣé òbúkọ ló wà ń di ìyàwó òfò olórí burúkú aláyé bàjẹ́ kò fowó rò fowó orí burúkú ó fowó ràbànújẹ́ àti àìṣe dáadáa nínú ayé. Òbúkọ ló wà ń di olórí burúkú ẹni kí ló dé tó lórí burúkú ẹ ń ṣe monitoring spirit lórí òbò mi kò dẹ̀ ní bá mi dáa fún ẹ. Ayé kò fowó rọ lórí burúkú tó ń gbé àwọn ọmọ àlè káàkiri ayé ò ní dáa tàwọn tìrantìran àtẹ̀bí ẹ̀ àbúrò sì lélẹ̀ ni. Ẹ má jẹ́ kọ́ ọmọ yẹn má don't ń bá ní phone number Ìyábọ̀ òun fẹ́ pè Ìyábọ̀ òun á dẹ̀ pé Priscilla ẹ̀ rí olóṣì olórí burúkú two-face idiot ṣe bọ́dọ̀ Lizzy ló wà kí ló wá dé tó lórí burúkú ẹ tó tún wá fẹ́ lọ support ọ̀tá ẹ olórí burúkú yín tó ti fẹ́ yíwọ́ kí ló fẹ́ lọ support ọ̀tá ẹ fún àtọmọ ọ̀tá ẹ mo tẹ̀ fẹ́ pé àṣẹ olórí burúkú olóṣì aláyébàjẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ sí pé family member òun ni Priscilla John bolẹ̀ ti tán Priscilla sọ fún ẹ pé òun bo olórí burúkú tán olórí burúkú awáyé wá pòfo nínú ayé níbo ni Priscilla ti mọ̀ ẹ̀rí ń bo ló ti bẹ́ẹ̀ tán òun fẹ́ pe Priscilla òun fẹ́ pe Ìyábọ̀ Òjó gbogbo ìpè tó gbé Fọlá Tinubu ṣe gbogbo ẹ̀ ló máa ṣe lórí àwọn ọmọ tó ti inú ẹ̀ jáde òfò lómi ẹ̀fọn ṣe wàá ṣòfò tìrantìran. I don't know how somebody will not offend you. Kí Fọlá lọ bẹ̀bẹ̀ olùjọ́ tó bá tó bẹ̀bẹ̀ àṣírí ti tú o òun kọ́ ló ní ilé òjò nítorí ọlọ́njọ́ question àbí ẹlẹ́rìí èló ló dá nínú owó ilé tó ń ṣe analysis yẹ olórí burúkú owó ilé ìtàn dá sáláyé bàjẹ́ lọ́wọ́ wèrè ẹ olórí burúkú ẹ o ti fi fún àwọn ọmọ tó ti inú ẹ jáde o ti fi fún wọn lóúnjẹ. Kí ni point of that money? Why is that money still in your care? Christmas làwà ẹ̀ ó pọ̀jù tẹ́ bá fi ṣe business fún yàyà àbèjì ṣó pọ̀jù kó pọ̀jù bọ́n torí pé o máa ṣọ́kú máwọn tó ní ẹ lójú ni nítorí pé gbogbo nǹkan tí yàyà àbèjì tó ti go through nínú ayé nítorí pé ìwọ náà máa experience ẹ̀ nínú ayé tó dẹ̀ ní bọ́nú ẹ̀ ìtorí ẹ̀ lórí burúkú ẹ̀ fi di owó tán dá ọkàn dẹ̀ ní soríire owó tán dá fún ẹni tó ń struggle ó dẹ̀ kó dání ó dẹ̀ dá padà fún lówó jọ kí ló fà Sunday omiyan kí ló fà kí ni owó ìyá àbèjì kí ló sì ṣe lọ́wọ́ ẹ̀ ṣó dìgbà tó yẹn bá tó bàjẹ́ mú ẹ lọ́wọ́ kó lórí burúkú ẹ tó kówó olówó lẹ̀ owó olówó tó jí
Sunday omi ẹkùn olórí burúkú aláyé bàjẹ́ ó yá tètè dá padà. Sunday olè olórí burúkú agbẹ́pọ̀n òfò sábẹ́ olórí burúkú á lè máa ṣe analysis lójoojúmọ́ ẹ̀yìn rẹ̀ káàsìn ọgbó rẹ̀ kò ní dá fún. They have no respect for women whatsoever. Ọkọ olórí burúkú ènìyàn kan ní ṣé bọ́dá láti ṣó ṣe show fún ẹrí ni ìbéèrè anybody tó bá sọ nǹkan please if you are not enjoying this show just waka. I said we are not playing that game in 2025. We are not playing it. We're not going to play it. 2025 I'm going to face all my haters one after the other. Wọ́n á jẹ show ẹ̀mí wọ́n á fẹ́ bọ́ gbogbo owó tán fi mi pa wọ́n á pọ̀. I'm not going to spare any of them. Anybody. I'm not sparing anybody. Aṣèwà lẹ́kọ̀ọ́ kò dé sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí anybody. Wọ́n ti dá sí gbogbo alára pé wèrè ní everybody kẹ́bọ̀dì ṣe kíni kẹ́bọ̀dì continue pẹ̀lú orí burúkú tán. Wọ́n bí ìyá ẹ̀dá. Wọ́n bí mo ní wọ́n bí ìyá ẹ̀dá. Wọ́n bí ìyá ẹ̀dá. Lórí burúkú ọmọ òfò ọmọ àlè ọmọ ẹ̀sìn. Afọ́fúngbẹ́mu. Dìdìrín aláìnírònú aláìníròrí. Olórí burúkú olóṣì olè tó gbé owó ìyá àbèjì tó gbé lọ. Ó máa ṣánkú máwọn tó ní ẹ lójú ní òní jèrè láyé. Ayé ẹ máa ṣe kíni ayé ẹ máa bàjẹ́ ni kí ó má ṣe ṣe ṣọ́rọ̀ ló ń sọ yẹn àbúyẹ ẹ burú ni àbí kò fẹ́ bá mi yẹ ẹ ni kò ṣe ní ṣe ṣó tó ń bá bó lè ṣe ṣó náà táwọn ní ẹran bá bó náà máa ṣe ṣó padà. You are not in the right position to tell us that she cannot have a show. You are not, because in the first place kò ṣe tó fi ṣe ṣó fún èmi ò dẹ̀ ṣe tó fi ṣe ṣó fún mi màmá ò dẹ̀ ṣe tó fi ṣe ṣó fún wọn. So ìwọ kọ́ ni wàá wá máa sọ kíni ìwọ kọ́ ni wàá wá máa fèsì àwọn tí ó ṣẹ̀ tí wàá tí wọ́n máa sọ fún anybody ipe kan shut up kan máa sọ̀rọ̀ mọ́. You are not in the position. No. You cannot tell us that. Jọ pa owó tó bá lè pa lórí ọ̀rọ̀ ayé mi. But 2020 kìíní màá fi ìyá ìkọlẹ̀ wàláì ayé ìyá ẹ̀ máa bàjẹ́. Lórí burúkú ọmọ àlè bó lórí burúkú ẹ̀ ṣe tò sẹ́yìn MHM náà nìyẹn o nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ all of a sudden bó ṣe rí pé bẹ́ẹ̀ yẹn ò fẹ́ pé òun báyìí bó ṣe bọ́ síta yẹn ó sáré yí mọ́ ó fẹ́ èmi àbúrí ẹ̀ burú ni ìwọ ni pé nígbà ọ̀rọ̀ mobstick ipò olórí burúkú aṣòṣì mámọ̀ ọmọ àlè ọmọ ọ̀ràn kíran ọmọ játijàti ọmọ jágbajàgba rẹ̀ oníwọ̀ pé fóònù tèmi wọ́n fẹ́ interview mi a whole boss lady abólóṣì làwọn ọmọ yìí ni odidi ààrẹ yèyé táyé ṣe ọ̀tún yèyé oge a whole boss lady ó máa gbórúkọ yẹn kó máa jáyẹ ẹ̀ láyà ni ó pé èmi ó fẹ́ interview èmi ò ní gbádùn ìrandíran yẹn 25 wọn ò ní ṣe kíni wọn ò ní ràánú gbà. What nonsense a whole boss lady what nonsense of my personality what bullshit on àbóòfẹ́ sórí kò fẹ́ bá mi yẹ kò fẹ́ yẹ kò fowó rọlá fẹ́ ṣe orí burúkú mọ́ta rẹ̀ tí gbogbo tó tinú ẹ̀ jáde ni tí wàá fi sọ pé èmi odidi Dorcas ọmọ Adéyínká wàá ló fẹ́ ìwọ jọ́n torí ọlọ́run níbo ni ìyálà ìyá ẹ ti wá tírú ẹ fi máa fẹ́ interview irú èmi ò ní fẹ́ tẹ̀nà ayé ìyá ẹ táyé ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ ayé ò tún ní fẹ́ bàjẹ́ kọjá nọ́mà ó fẹ́ interview èmi ọmọ nonsense mo rí ẹ bó ṣe ń pè mí náà bí àwọn tí mo screenshot ẹ fún wa sọ fún ẹ mo rí ẹ tó ṣe ń pè mí mo kàn wọ́n pàbó lórí burúkú délé yìí èmi ní pride gan you can't come lè come near me but because people want to gang fight on social media. So when they see some of you that you are betrayers, that it is so obvious that you are betrayers, then they will gang up with you to try and fight their enemy. Wọ́n lè bí ìyá ẹ̀dá kó súnmọ́ mi fa. Wọ́n lè bí bàbá ńlá kú bàbá fọ́fadà ẹ̀dá kó súnmọ́ ru àwa. Ayé ẹ̀ máa fọ́ká síbẹ̀ ní oníṣòrire. Jọ, what time is your show? Mo ní time. Let's make it a dirty December. I have time. Mo ní time for most of you. 2025. Oh my God. Ó ń gbá lára mi, ó mú lára mi. Ta ló fa wèrè lọ́yàn? Ẹ ti fa wèrè lọ́yàn. 2025 máa gbá ski gan. Ó máa ṣe kíni? Ó máa gbá ski gan. Lọ jẹ lé iná kó láwẹ̀ kó ṣe kíni kó fún mi lọ. Hello? Láwẹ̀ kó fún mi lọ. If you enjoy this show, say yeah. Mo ń dó fún ẹ. Jọba mi ṣí phone line. Mo fẹ́ ṣí phone line fún ẹ bí mo fẹ́ kàn bá mi káròjò ìpìlẹ̀ yẹ ẹ lórí. Ó ti pẹ́ tí mo ti ṣerú àwọn show yẹn. Ká sáré ṣe show fún ìyá ẹ. Kó sáré jẹ́ kíákíákíá. Lórí burúkú àwọn set of manipulator. Àwọn olóṣì ọ̀tọ̀ níbi tó ń belong sí tán bá ti rẹ́ni tó máa bá wọn ṣiṣẹ́ bí wọn olórí burúkú wọn a máa gbẹ́dẹ́ ń tàn kì eléyìí tán sàn yẹn ti tán olórí burúkú yín ìgbà tí olóṣì aláyé bàjẹ́ tí ìgbà tẹ́yìn ṣe ṣé ò ti ń ṣe wọ́n dìyìn lẹ́nu mú àbọ̀n so yín lẹ́nu dání tẹ́ fi máa sọ fún yàn pé lè tó ṣe yẹn ti tán lẹ́ǹkan ìṣàn ẹ̀ṣẹ̀ náà ẹ̀ ní ṣoríire láì
wọ́n ní ṣe òye ìdùn gan, wọ́n ní early money, wàláhì bàbá early money tó o ṣe tẹ ojú àgbà mọ́lẹ̀ àgbàlagbà tí ò ṣe iye oníyà tó rọra lọ just because she said Dorcas did nothing to you tó tẹ ojú àgbà mọ́lẹ̀. ọmọ aráyé ò ní wú ẹ̀ ní wò rere, gbogbo àwọn ọmọ kékeré pátápátá tó wà lẹ́yìn ẹ̀ wọ́n á máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ jákàjàkàjàkàjàkàn bí mo ṣe tẹ̀ ẹ́ mọ́lẹ̀ láàárọ̀ yìí. gbogbo ohun tó ti inú ẹ̀ jáde wọ́n á tẹ̀ wọ́n mọ́lẹ̀ jákàjàkàn rádaràda lórí burúkú. hello defamation kò kí n ṣe criminal case. ọ̀dọ̀ lọ́ọ̀yà kan ni mo ti rí ní ìjẹta, mo ní mo lóòótọ́ òótọ́ ni kì í ṣe, gba civil court lọ, gbé evidence wá jẹ́ gbé tèmi sílẹ̀, wàá rí pọ́n máa ní kí gbogbo wa kó ṣì dànù ni, olóṣì ọmọ òṣì ò ní ṣorí ilẹ̀ ó máa ṣòfò mi. mo ń dúró díẹ̀ rán àwọn olórí burúkú aláyé bàjẹ́ tó ń fún ní $20 tó ń bá wọn gba owó péèjì wọn, àwọn ọmọ ọ̀ràn kírun tó jẹ́ pé wọ́n máa fi gbogbo wọn máa fi ṣòkò, wọ́n máa fi wọ́n ṣòkò dànù sílùú Nàìjíríà láìpẹ́ yìí ni, tí gbogbo wọn máa ṣẹ̀sìn tìrantìran táwọn ìyá aláya bàbá ńlá kù ya wọn ò ní jèrè wọ́n ti ń dìpọ́tì wọn díẹ̀díẹ̀, ó máa tó káwọn náà wọ́n máa ṣe kíni, wọ́n máa dìpọ́tì wọn wá bẹ́ẹ̀ everybody ló máa ta sí. ẹ̀wọ̀n àgbẹ̀ jẹ́ kìtàdé kìnìún kan wọn náà lá olórí burúkú olùṣì incompetent idiots, olórí burúkú tí ò ní mind of his own. ayé kò fowó rọlá bàjẹ́ ó fẹ́ dìdìrín lọ́kọ́, olórí burúkú tí yẹn bá sọ fún pé stand up sit down ibi tó ń bá darí ìwèrè sí ni ẹmọ tó máa ń bí mi nínú ọ̀rọ̀ ẹ̀ tó máa ti bẹ̀ olórí burúkú á máa ṣe ṣó báyìí á máa ṣe ṣó tó máa ti bẹ̀rẹ̀ sí ní pé wọlé tán ní ọ̀rọ̀ tó ń sọ yẹn kò nídìí máa sọ̀rọ̀ ẹni tó ń sọ yẹn ọ̀rọ̀ Dorcas ni kò sọ, ọ̀rọ̀ báyìí ni kò sọ, lórí burúkú báyìí ọmọdé ṣẹ̀tẹ̀ rí ọmọdé Dorcas yẹn ọmọ òṣì ni ṣẹ̀tẹ̀ rí náà kò ní dáa fún ìyá ẹ̀, gbogbo ọmọ tó ti inú ẹ̀ jáde ni wọ́n máa jọmọ òṣì, wọ́n máa jọmọ ìyá, wọ́n máa jọmọ òfò. ọmọ èèyàn kan ní mífa abóyá wèrè lórí eléyìí tó wà nílẹ̀ ó máa bẹ́tà kó lọ bẹ̀bẹ̀ lọ apologize ẹ̀ ló mà kó sọ pé sorry ìyá ẹ̀ ló jẹ́ lọ́jọ́kọ́jọ́ wọn bí ìyá ẹ̀ dáa ó ga nínú ayé fún ẹ fúnrú ẹ̀yìn báyìí ìyá yín ló jẹ́ wàá wá stage show wàá ní sorry mọ́mí ó ti ṣe mistake ọ̀rọ̀ tó sọ yẹn ó pọ̀ jẹnu ẹ lọ tó pọ̀ jẹnu ẹ lọ fà odidi Lizzy Anjorin lórí burúkú ẹ̀ kan pé ló kàn sọ bẹ́ẹ̀ yẹn rí o tún porúkọ ẹ̀ tí ọmọ bóun porúkọ ẹ̀ ńgbà tó da ẹ lò ó yẹ kó ṣe èho kí lorúkọ kí ni oyè tán fún yẹn náà ó ní ṣoríire láì wá wá ṣe sorry wá ní mọ́mì you are sorry ma wá lọ́rọ̀ tó sọ yẹn tó tọ́ wá ló jẹnu ẹ lọ wá wá fèsì Dorcas láyé ẹ má tún lọ ọ̀nà bẹ̀yẹn mọ́ tó o bá fẹ́ wàá máa jẹ ṣé ò lọ ni mo fẹ́ fi ẹ ṣe dẹ́sí December jẹ́ ká ṣe ṣó tẹ live chat ó ti tọ́ fún ẹ ló nínú ayé already ó ti finish fún ẹ nínú ọ̀run already òpònú a man tí ò ní mind of his own wọ́n máa ń control olórí burúkú ẹ̀ ní olórí burúkú ẹ̀ wọ́n máa sọ fẹ́ni tó máa ṣe ní wọ́n máa fẹ́ kó olórí burúkú shut up sí wọn ní kó olórí burúkú dákẹ́ olórí burúkú á tún dákẹ́ kí ló kún ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ó sọ fún olórí burúkú ẹ̀ pé òun ò lè dájẹ́ ẹ̀ dáa ṣé ó sọ fún ẹ pé òun ò lè ṣe kí ni òun ò lè dá ìjà òun jà kí ló kún ẹ̀ tó fi gbẹnu sọ̀rọ̀ ọlọ́rọ̀ ò ní ṣe rere nínú ayé débi tó máa ṣe rere nínú ọ̀run ó máa ṣọ́kù náà èmi ni mo sọ bẹ́ẹ̀ olóṣì ọmọ ọ̀ràn kíran ọmọ ẹran òpònú dídìrín adatọ́ olóṣì olórí burúkú dídìrín olórí burúkú ẹmọ tó máa ń fọ́nì sí mi jù nínú ọ̀rẹ́ ìgbà mi báyìí má dẹ̀ ìjókòó má dẹ̀ fọwọ́ sẹ̀kẹ́ báyìí pé àbó lórí burúkú lélẹ̀ ni tó bá bẹ̀rẹ̀ ẹjọ́ dídìrín dàgìní dọ́rọ́ dàtí ọ̀dẹ̀ àǹtí ọ̀dẹ̀ dàgìní dọ́rọ́ òpònú òṣì arìndìn òfò lórí burúkú á lóun celebrate bẹ́ẹ̀dì àwọn èèyàn á máa jójó wèrè káwò wèrèrè ó ń jójó olórí burúkú ń jójó wèrè nìyẹn wọ́n pa ayé eléyìí ti bàjẹ́ o wọ́n ti gẹ̀ẹ́tì wèrè eléyìí ti ṣòfò nínú ayé o tẹ́lẹ̀ ti ta o eléyìí àwọn tó ní ṣe àwọn tó lè máa jèrè ẹ̀ báyìí ẹ mọ̀rú God do you know ṣe mọ̀rú ẹ̀yẹn irú ẹ̀yẹn lọ́wọ́ obìnrin máa gbáwèrè nígbà tó ní pé olóṣì kó ṣì lọ dákẹ́ ẹnu ẹ̀ ń bẹ̀yìn olórí burúkú ti jòbó yóò lòṣì olórí burúkú olòṣì irú wọn yẹn náà máa ń játọ́ ńgbà tó wà ní kékeré olórí burúkú ajátọ́ ọmọ wèrè ọmọ ẹ̀sìn ọmọ ìbànújẹ́ olóṣì olórí burúkú ṣe stage show bólórí burúkú ṣe stage show fún sista Joko náà nìyẹn kìnnì kan tó yẹ ká ọmọ ẹ kó ṣe gbá gbogbo ọ̀rọ̀ tí ò bá ti kún lórí burúkú máa gbẹnu sí ò ní ṣe rere fa hello ayé ẹ máa bàjẹ́ spiritually physically àti financially ò ní gbádùn ló fọ ọmọ àlè olórí burúkú wọn wá jókòó sílùú òyìnbó wọn fẹ́ máa bà Nàìjíríà jẹ́ fún wa ń bí olórí burúkú yín ẹ kó sì máa bọ̀ nílé kó lórí burúkú yín wá fíṣítì kẹsàn bí tó lórí burúkú yín wà ẹ ní ṣoríire láì èmi honestly mommy Princess Ade I no dey watch him o mo kàn tẹ̀ rí kí ni ó kàn tẹ̀ pop up lórí kò gbèrègbè ni mo ní what happen here ni mo ní kí n listen sí
mo ṣe gbọ́ yẹn tán ni mo bá ní kí n lọ sórí ṣó tó lórí burúkú ṣe ni mo bá gbọ́ tó lórí burúkú ọmọ òfò ọmọ ìyá wèrè olórí burúkú tí yẹ ti ya wèrè sígboro ni mo bá gbọ́ tó ń ṣe the only person tóun ò lè fi sílẹ̀ lórí ìkànnì yìí òun ni Dorcas torí pé òun kò ń ṣe pé òun ò tẹ̀ lè fi sílẹ̀ o bọ̀ ó máa ní láti ṣe nǹkan tóun ní kò ní òun ní ṣe oríire àti wípé òun tóun ṣe wàyí òun tẹ̀ fẹ́ bá Priscilla sọ̀rọ̀ òun dẹ̀ fẹ́ bá Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ torí pé òun ò ní bú Priscilla mọ́ òun ò dẹ̀ ní bú Ìyábọ̀ Òjó mọ́ òun realize pé àwọn wà related à olórí burúkú olóṣì olórí burúkú ó fẹ́ fàwọn yẹn spite àwọn tó ó fẹ́ fi wọ́n spite Lizzy tó fẹ́ yíwọ́ kúrò lọ́dọ̀ ẹ̀ ẹrú Lizzy yẹn mẹ́ ẹrú Lizzy yẹn mẹ́ òun máa ṣerú kú mi ó yá wèrè ní ẹrú ẹ̀ yẹn ibi tó máa wà nìyẹn táyẹ̀ fi máa bàjẹ́ you must continue to support her because ó ti jẹja ẹni tó bá ti jẹja tó ti jẹ́pọ̀ ènìyàn kò wá ní díjọ́ wàhálà kó lórí burúkú ẹ wá fẹ́ yíwọ́ lọ sọ́dọ̀ àwọn tó ń bá jà àbọ̀dọ̀ ọ̀tá ẹ̀ ó ti jájá ó ti jẹ́pọ̀ ó ti jẹyọ̀ àbọ̀ lórí burúkú ẹ ò jórí ẹja iwájú wa ń bí lórí burúkú ẹ fi jẹja ó ò lè jẹja kó o jẹ́pọ̀ èèyàn kó lórí burúkú ẹ wá return sí Amẹ́ríkà kó o tún wá fẹ́ máa ṣe kíni kó o tún wá fẹ́ máa gbógun ti ẹni tó jẹja tó jẹ́pọ̀ ẹ̀ torí pé o fẹ́ lọ make friend pẹ̀lú enemy ẹ̀ olórí burúkú stay away from Priscilla stay away from Ìyábọ̀ Òjó they don't know you they can never know you ò ní ṣoríire torí ọmọ ẹ ò ṣẹ́ in the first place tó fi bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀tọ̀ ọmọ ọlọ́mọ ṣépè olórí burúkú ẹ̀dẹ̀ ni ó produce ọmọ bíi títí tiẹ̀ tí ò bá ṣe páláyé bàjẹ́ pedophile níyìn nǹkan tarábìnrin yẹn ṣe fún yín up till now I don't understand wọn náà fi tipátipá báyàn lọ olórí burúkú yín sọ pé ó wà òkè pé kán máa fi tipátipá bọ́ ọmọ kékeré lò olórí burúkú yín tọ̀nà ẹ̀sìn ẹni mi yín olórí burúkú yín wá bú tán ẹ ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tán olórí burúkú ẹ̀ tó wá fẹ́ lè kí aṣọ ò ní ṣoríire olórí burúkú Sunday omiyan ó máa ṣọ́kú máwọn tó yẹn lójú ni ayé ẹ̀ máa bàjẹ́ ni bó ṣe mú mọ́ mi yín ká akífẹ́ nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní parọ́ tí ó kàn wọ́n mọ́ wọn tó bẹ̀rẹ̀ sí ní parọ́ tí ó kàn wọ́n mọ́ wọn tó ò bá rọ́rọ̀ sọ Sunday ó bá rọ́rọ̀ sọ òde ẹgbẹ́ ní òṣì dákẹ́ tó bá rọ́rọ̀ sọ kò ń ṣe by force pé kò sọ̀rọ̀ náà you can actually keep your ẹnu òfò kò keep it short wèrèwó lélẹ̀ wèrèwó ló ń tọrọ 1000 bí ẹ̀ ń bá ìwà block ìjọ. tó bá rọ́rọ̀ sọ wọ́n á dé dákẹ́ kò ń ṣe dandan ni ó lọ wá content you people are contentless. ẹ̀rọ sọ lórí burúkú ẹ̀pọ̀n wèrè ẹ̀pọ̀n àgbò kò sẹ́nibọ́dì tó bá jà lórí Facebook yìí kò sí kankan nínú wọn tó ṣẹ̀ ní gbogbo orí social media yìí pátápátá kò sí kankan nínú gbogbo àwọn tó bú tó bá jà kò sí kankan nínú wọn tó ṣẹ̀ olórí burúkú ẹ̀dẹ̀ ni ò fèsì ọkùnrin rí àwọn ìyàwó oníyàwó ni wàá máa fèsì ayé ẹ̀ ò ní dùn gbogbo ọmọbìnrin ẹ̀ tó ti inú ẹ̀ jáde gbogbo wọn náà máa gbógun ti pátá ọkùnrin ló dẹ̀ máa gbógun ti wọn bí kọ́kọ́ wọn kó mú wọn kó máa fìgbà tí ìfọ̀rùn kó máa fi nà wọn ìkan nínú ẹ̀ ó máa ṣe kí ni á jẹ́ tiẹ̀ why because obìnrin nìkan ló máa ń bá jà táwọn ọkùnrin bá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún olórí burúkú cowards most of ẹ̀yin ọkùnrin òfò tẹ́ wà lórí ìkànnì tẹ́ pera yín lọ́kùnrin tọkùnrin ẹgbẹ́ yín bá fèsì yín báyìí olórí burúkú yín máa dákẹ́ ni ẹ̀ ní lè sọ̀rọ̀ bọ̀ tó bá ti wọ́n á ti mọ̀ pé women bitter ní tó bá ti jọ mọ́mọ́rọ́ obìnrin báyìí ẹ̀ máa bú obìnrin ni èmi ò sínú àwọn supporting team ẹ̀ mi ò lè support ẹ̀ mi ò mọ̀ ẹ̀ rí mi ò lè sọ pé okay mo enjoy advice tó fún yàn because advice èké ni irọ́ ló bá dé olórí burúkú yẹn ò fẹ́ yíwọ́ lọ́dọ̀ tẹ́ ẹ̀ ní kò jù bẹ́ẹ̀ lọ ó donation mo fẹ́ lọ sùn ìjọba síta kó wá ṣe ṣe o mo mí nìyá ẹ o hello mo mí nìyá ẹ jọ ìfàyè Sunday ẹ fi fún mi star ẹjọ ìfàyè Sunday ẹ fi fún mi star jẹ ìfàyè ẹgbà star díẹ̀ olórí burúkú ọmọ òfò ẹ sáyé ìfàyè Sunday fún mi star jàre olórí burúkú ó mọ̀ pé olórí burúkú ẹ ṣe ń ṣe ṣe òfin mi tó fi mi gba star láti bí ọjọ́ mélòó kan bẹ̀yẹn nìyẹn ẹni máa gbọ́ ẹ fún 1 star o ẹ fún 1 star 1 dà síbẹ̀ ẹ jẹ́ bá mi bá ayé Sunday jẹ́ bá mi da star síbi jẹ́ sáré ìfàyè ẹgbà star àárọ̀ kùtùkùtù breakfast lélẹ́yìí o lunch ṣì wà o mo dẹ̀ o sì máa jẹ dínà o òpònú ọmọ àlè ẹ fàyè Sunday fún mi star jàre ẹ fàyè Sunday fún mi star lórí burúkú ọmọ òfò ó ṣe show fún mi for almost 10 months hello ó ṣe show fún mi for 10 good months láìṣẹ́ láìrò ẹ̀ I no talk anything I just dey look you because some of you are irrelevant to me as far as me I am concerned èèyàn wá ṣe show méjì entertainment and gossip méjì péré o dẹ̀ tún wá ń fẹ́ máa control ẹni yẹn ṣó lórí burúkú ni ẹni ṣé wọ́n máa ń control ọ̀gá ẹ̀ ni ọ̀gá ẹ̀ ló jẹ́ náà nínú pé ká sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ ni nínú cash analysis ọ̀gá ẹ̀ ló jẹ́ o ò lè máa wá máa gàba ó ní e get level the way with the ta ṣe ń tò lórí ìkànnì Sunday ṣogbà àbúrò dàbí tí ẹ di e get the way with the ta ṣe ń tò lórí ìkànnì o kàn dẹ̀ lè wá kó kàn wá fẹ́ máa jọ̀gá lọ́gàá ẹ̀ lórí irọ́ o ṣé o mọ̀ pa l'association tiwa so nínú association wa it is not allowed you must be a very stupid goat for you to
come out kó fẹ́ máa dàbálẹ̀ ọ̀gá ẹ̀ lórí ìkànnì bí ó ṣì rí ní ọmọ yìí. Ẹ jẹ́ fàyè Sunday fi fún mi star jàre. Sunday mo fẹ́ fàyè ẹ gba good morning star. Ó ní ṣoríire láì lórí burúkú ọmọ òfò olóṣì. Àwọn èèyàn wá fún ní support sí olórí burúkú àtúngàgbà àtún wá ṣe show part 2. Olórí burúkú wá sọ̀rọ̀ ẹ̀dí wèrè àtún yí tó fẹ́ yíwọ́ kí ló dé ṣẹ̀fẹ̀ ṣoríire ṣẹ̀fẹ̀ gbádùn lórí ìkànnì ni. Ẹ̀fẹ̀ gbádùn lórí ìkànnì ni. Àwọn tèmi onísítàdà kí ẹ ti lọ sùn ni. Káì wọn ti jì l'Amẹ́ríkà ìgbà mi o. Ẹ fi ayé burúkú tí Sunday gbé wálé ayé ẹ fi fún mínísítà lórí ìkànnì ẹ̀rọ ayélujára sáré fàyè ẹ gba star láàárọ̀ kùtùkùtù. Ìfàyè ẹ jẹ́ good morning star tí ẹ bàjẹ́ lọ́wọ́ mi nìyẹn. Tí máa dẹ̀ ṣe máa ṣe lọ fún ẹ nìyẹn máa dẹ̀ máa fàyè ẹ gba star. Máa fàyè kò sí nǹkan kan ayé ẹ bàjẹ́ ó kàn mí olórí burúkú Sunday tí ẹ ta òkò dọ́dọ̀ mi bí. Olórí burúkú ọmọ òfò. Ọmọ òṣì ọmọ ọ̀ràn kíran. Ọmọ òṣì Sunday wàá jẹ olórí burúkú yàláyàyà wàá jẹ lọ́wọ́ mi. Ẹ bá mi sẹ́ndì gbogbo fọ́tò olórí burúkú ó fowó róṣì ó fowó lórí burúkú ó fowó ó fi ra bànújẹ́ ó fowó ó fi ra ìṣèdànù nínú ayé. When you go for me ṣé o mọ̀ pé ìyàwó èèyàn kan ni mí? When you go for me I go for your wife. Ìyàwó ẹnìkan ni mí. So o ò ní gbé ẹkùn òfò kó o má lè fèsì ọkùnrin bí ẹgbẹ́ ẹ̀ kó lórí burúkú ẹ̀. Ó máa bá mi dáfẹ́ tó fún mínísítà yẹn o ò ní ṣègbè nínú ayé yẹn ní ìbàjẹ́ wọn mi. Thank you so much. Ó dẹ̀ dùn mọ́ mi gan. Wọ́n kọ́ fi yẹn mu tí láàárọ̀ iná. Sunday ṣẹ̀sìn Sunday ṣorí burúkú ìbànújẹ́ jẹ́ ti Sunday omi ọ̀nà kò fọ̀rọ̀ lónìí gbádùn kò fọ̀rọ̀ láṣòfò. Olórí burúkú ni aláyébàjẹ́ wo ló ń fowó ròfò. Olórí burúkú ó fowó ròfò ó fowó ra bànújẹ́ ó fowó ra dààmú. Olòṣì tó ń gbà wọn máa lè àwọn ọmọ òṣì kiri. How can you be staging show for one person for almost 10 months without the person saying a word, without the person abusing? Thank you very much, ma. Osaro Oti. Thank you for the start. Without the person abusing you, and you have your own wife at home. Hello, you have your own wife at home. You are protecting your wife. You are abusing other people's wife on social media. Oh, ní ṣe oríire lọ́pọ̀lọpọ̀ nínú ayé. You be abusing other people's wife. And you think it's cool. It's okay, right? For you to be abusing people's wife? For you to be cursing on other people's wife? Whilst you protect your own? Ayé ìyàwó ẹ̀ máa bàjẹ́ lọ́wọ́ mi. Àbáyé ìyàwó ẹ̀ jẹ́ sórí ìkànnì. Nǹkan tó mú ẹ tó lè fi bú èmi àti ìyàwó ẹnìkan. Òun ló máa mú mi náà. Tá a máa fi bá ayé ó fowó ra wàhálà ìdààmú àti àìṣerere nínú ayé tó gbé sínú ilé. A common public dog. Wàá bọ́ sí online. Wàá máa pe ìyàwó láṣẹ́wó. Jọ́ nítorí Ọlọ́run ta ni òrìṣàṣẹ́wó nínú ní orí ìkànnì. Tẹ́mi bá jáṣẹ́wó kí ni ìyá tó bí ẹ lọ́mọ? Ìyá ẹ̀ tó bọ̀ ẹ̀ tó ṣe kí ni tó ṣòfò káàkiri inú ayé. Tí mo bá jẹ́ aṣẹ́wó ta kí ni ìyá tó bí wọ lọ́mọ? Tí mo bá jẹ́ aṣẹ́wó kí ló mú olórí burúkú tó fowó ra ikú òjijì àti ìbànújẹ́ àti àìṣeráda nínú ayé? Kí ni nǹkan tó ń jẹ́? Gbogbo obìnrin láṣẹ́wó. Ẹni obìnrin tó má ti tó kó bọ̀ lóbò aṣẹ́wó ni. Bí wọn náà bí o ṣe gbé àwọn aṣẹ́wó sínú ilé, àwọn aṣẹ́wó aṣòṣì mámọ̀ tó wà nínú ilé ọmọ òṣì, ọmọ rádaràdá ugly mùtẹ́tẹ̀ tó gbé sínú ilé tó pè níyàwó. Bó ṣe jẹ́ aṣẹ́wó tó ṣe jẹ́ máa bọ̀, àníkẹ́ ẹ máa bọ̀. Ìyá òfò tó bí ẹ tó tinú ẹ̀ jáde, aṣẹ́wó international ni. Nínú legacy ìyá ẹ̀ láti gbọ́ pé agun 90 náà ti fokó báyé ìyá ẹ̀ jẹ́. Yes, pé ìyá tó bí ẹ lọ́mọ, wọ́n máa ń do ṣeréṣeré lágun 90 ni. Ìyá ẹ̀ dẹ̀rí owó ẹ̀ ló cheap ju 50 naira ni. Náà fi ń dó ìyá ẹ̀ lágun 90. Olórí burúkú ọmọ òṣì. Olórí burúkú aláyébàjẹ́. A máa sọ̀rọ̀ ẹ̀ di monitoring spirit káàkiri lórí òbò mi. Wọ́n á máa gbá afọ́jú gbẹ̀rígbẹ̀dọ̀ jọ́ nítorí Ọlọ́run ṣó bo ẹ̀ náà dó ni jọ́. Wọ́n á máa gbọ́ wọ́n ṣanwọ́ sí lóbo jọ́ nítorí Ọlọ́run òbò mi sọ àbó lórí burúkú ni ẹni. O gbọ́ ní pé wọ́n sọ pé it's good to be receiving pé kọ́ máa finger òbò wọn sọ fún ẹ pé ó máa ń dùn gan. Olórí burúkú ẹ̀ wọ́n fi ń gòbò yá ẹ̀ rí àbọ̀ fi ń gòbò ìyàwó ẹ̀ rí kò ní yẹ kò ní dáa fún ẹ̀. Wọ́n á gbọ́ wọ́n ti fẹ́ dopa lẹ́kọ̀ọ́ wọ́n ti fẹ́ dopa wọn bá má do. O mọ̀ pé reserve ni mi ìbá gbóbò mi sí olórí burúkú. Ìwọ ló máa wà 10 months tó ní rókódó kùjé ní ìyàwó ẹ̀ máa kú sí ìyàwó ẹ̀ ló máa lọ kùjé gbogbo àwọn ọmọ tó tinú ẹ̀ jáde kùjé ló máa gbẹ̀yìn ayé wọn. Mi ò ní dóbò bó o ṣe fẹ́ yọ okó nínú ayé mi yẹn Ọlọ́run máa bá mi gba okó nínú ayé ẹ̀ ò ní róbòdò
okó ẹ máa jẹrà mọ́ ó máa jẹrà mọ́ ẹ lábẹ́ ni bó ṣe ń pariwo ó fẹ́ dọ́kọ́ ó fẹ́ ṣe jọ́ ń tọ́jú ọlọ́run kí ló bò wà fún. èmi rò bóyá wọ́n gbà pé kó máa bodyguard wọn ní Amẹ́ríkà pé kó máa ṣiṣẹ́ fàyàwọ́ ńbẹ̀ ni mi ò mọ̀ pé lórí burúkú ẹ mi ò mọ̀ pọ́n tó ti fún ẹ ní employment mo ò mọ̀ pọ́n tó ti fún lórí burúkú ẹ employment pé kó máa ṣe kíni kó di security lórí òbò olóbò wọn ò ní dó mi wà láìtàláì ó fowó ra kú òjijì àti ìbànújẹ́ nínú ayé ni wọn ò ní dó òbó tèmi wọ́n máa dó nicely gidi gan àmọ́ ṣé orí ó fowó ra ìbànújẹ́ nínú ayé ó fowó rò fò ó fowó ra kú òjijì kò ní rókódó olóṣì olórí burúkú ọmọ òfò aláyé bàjẹ́ ọmọ ìran kíran bọ́dà Victor tí wọ́n ní dó wọ́n dó bàjẹ́ what is dó. òbò àwọn àlẹ́ 10 months tí wọ́n ní dó ó fowó ròṣì ó fowó rẹkún òun ni wọ́n ní dó. Ekpagbo-Yimika anytime tó lórí burúkú ẹ Sunday omiyan tó o bá ti nọkó sí ó fowó ròṣì ìbànújẹ́ báyìí okó ẹ máa rò ní òní rí dó òní ṣoríire wọn ní dó ẹ olóṣì. wọ́n ń dó wọ́n ń fọ́ wọ́n ti dó wọ́n ti fọ́ wọn bá má dùn mí lórúkọ Jésù Kristi Olúwa má yọkó lọ́rọ̀ mi ìbànújẹ́ ni ló máa jẹ́ fún ọmọ ènìyàn tọ́lọ́run bá gba okó lọ́wọ́ ẹ̀ ìtorí ẹ̀ lórí burúkú ẹ̀ fi ń behave like a depressed so why torí kò fowó ra bànújẹ́ ó ti tán fún nínú ayé ó fowó ròṣì títí ẹ ti bàjẹ́ tó lórí burúkú ẹ bá ti nà sí báyìí nígbà tó jẹ́ pé àwọn boys ti sáfíìsì wèrè ń ta tẹ́mi ẹ ti fẹ́ bọ́ á lóhun ò ṣe jàre ó ti rẹ̀ nìyẹn why torí àwọn olórí burúkú ti bẹ́ẹ̀ sáfíìsì ẹ̀ ń ta ó ti tán fún a máa gbó ti rẹ̀ òun ò ṣe jàre sọ fún mi ọjọ́ tó lórí burúkú ẹ tó bá ṣe tó ṣe ọjọ́ wo ló bá ṣe tó ṣe ó ti pẹ́ torí àwọn boys ti gbọ́ṣẹ́ bí wèrè kó tó wálé ó ní ṣoríire láyé ọmọ táwọn boys ti dópa ìyẹn cleaner tó ń bá wọn ṣiṣẹ́ lọ́sípítù ìgbà mélòó ni wèrè ṣe máa yọ̀dí níyàwó ẹ̀ máa ń ṣe náà yọ̀dí olórí burúkú olóṣì ó fowó kò ní bá mi dá fún ẹ bó ṣe dárúkọ àwọn supporter mi àtàwọn speaker olóṣì gbé bọ́dì jẹ́bi ẹgbẹ́ ẹ̀ àbádé jẹ́bi ẹgbẹ́ ẹ̀ ó máa ṣànkú ni olórí bú ó fowó ròṣì máa jẹṣẹ́ ẹ̀ lọ́ntì ẹ̀jà rẹ̀ àwọn boys tó máa ń ṣàn sí wọ́n máa ń ṣàn sí yamayama báyìí ni wọ́n ti jẹ́ ká mọ̀ ní inú ayé pé àwọn ti ba yí ẹ jẹ́ pé tí ẹ ti bàjẹ́ pé ó ti ṣòfò olórí burúkú ọmọ òṣì ọmọ òfò olóṣì awítán wèrè olórí burúkú lọ ń ra mókòlè lọ́dọ̀ màmá àṣẹ olórí àṣẹ olóṣì ò lè ṣe olórí burúkú lọ ń ra mókòlè lọ́dọ̀ màmá olóṣì ṣé bí mo ibà sọ fún ẹ pé olórí burúkú yẹn pé àwọn boys ló ń sáfìsì ó fowó ròṣì àti ìbànújẹ́ nínú ayé tí ìbá ṣe pé àwọn boys ń sáfìsì ẹ kí ló mú lórí burúkú ẹ tó lórí burúkú ẹ ò lè ṣe tó fi lọ ra mókòlè ọpẹ́lọpẹ́ mókòlè màmá if not tí ẹ ò bá ti bàjẹ́ beyond repair lórí burúkú ọmọ òfò lórí burúkú wèrè ó gbọ́ pé bọ̀dà kí ló ń kọ bọ̀dà yẹn náà bọ̀dà tó máa fi ń ṣèpolówó ọ́ ní kóńdó yẹn ó gbọ́ pé bọ̀dà yẹn wọ́n ṣe advert ọ́ ní kóńdó pé ọ́ ní kóńdó ṣe kíni ó gbá ski wèrè ó tètè ya kọ́ńtàtì màmá ọpẹ́lọpẹ́ màmá láre ṣó yẹ kó o burú ìyá yẹn ìwọ tó jẹ́ pé ó ti tán fún ẹ pé bó ṣe wà ní ilẹ̀ ilẹ̀ lórí burúkú ẹ dorí kọ mo jẹ́rìí àwọn boys wọ́n bá ti fọwọ́ kan báyìí ọwọ́ kan ní hùwọ̀n ẹ̀ ó dìde ni kì í ṣe bíi ti olórí burúkú Sunday omiyan ilẹ̀ ilẹ̀ báyìí lórí burúkú ẹ̀ ń wọlé àìlọ́ ní kóńdó olórí burúkú ẹ̀ ò lè ṣe what a shameless idiot you are ó wá ní kán má ṣe kíni kán má bẹ̀ẹ́ báyé olórí burúkú aláyé bàjẹ́ ọmọ òfò ó fowó ròṣì ìbànújẹ́ ó ní kán má bẹ̀ẹ́ bá bí ẹ̀jẹ̀ nínú ayé ìgbà táwọn boys tán lè ṣe dáadáa àwọn yẹn ò tí ì jẹ́ ṣúgà jù ayé wọn ò tí ì bàjẹ́ bí yọ̀ǹdù bí ẹbí tiẹ̀ ó dún ní ṣe tí mo ṣe láàárọ̀ ètò thank you very much for this day jẹ́jẹ́ ká lọ tún lọ gbádùn ayé mò ń dó díẹ̀ o ìwọ nìkan ni o mo bá ẹ ní business ìfà èmi tí mo jẹ́rìí ara mi bọ̀dá adédèjì ọpẹ́lọpẹ́ bọ̀dá yẹn láàrẹ̀ if not ilẹ̀ ilẹ̀ báyìí lórí burúkú ẹ̀ ń wò ò ní ṣoríire lá ìyá tó ràn ẹ́ lọ́wọ́ ipe torí pé wọ́n rí pé tí ẹ ti bàjẹ́ ó ti ṣòfò nínú ayé ìyá yẹn dẹ̀ ràn ẹ́ lọ́wọ́ pé ó yá gbà o kó tó di pé ó fowó ròṣì àti kú òjijì tí ò ní ṣoríire tìrantìran kó tó di pé gbogbo báwọn bọ́ìsì tán ṣe ń ṣe kíni tán ṣe ń ti pọ̀ pẹ́ẹ́pín tán ti tẹ gbogbo everything tí ayé ẹ̀ ti bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ nínú ilé tó ẹ̀ pọ̀ ló ń kọ̀ǹtró ẹ̀ kó tó di pé ayé ẹ̀ tún bàjẹ́ ju nọ́mà lọ wọ́n dẹ̀ ra sọ pé ó yá gbà ó ní kóńdó kó lórí burúkú ẹ̀ lè ṣe díẹ̀ àfìgbà tó lórí burúkú ẹ̀ tó fi bíṣó lórí àwọn olórí burúkú àfi bíṣó lórí ọmọ òfò lórí ibú Sunday omiyan mi ò ní jèrè ẹ mi ò ní ṣe kíni mi ò ní jèrè ẹ lóṣì ẹ jẹ́ lọ la owó ẹ kó fomi lo ilé náà mo ṣe ń padà bọ̀ mo ń padà bọ̀ máa fayé ẹ máa fi jẹ star lórí ìkànnì ó ti pẹ́ díẹ̀ ẹ pé jẹ́jẹ́ wàhálà go sit down and you go dey press the button na jẹ́jẹ́ wàhálà na jẹ́jẹ́ I dey my day mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà pọ́n ti wo gbogbo yín wọ́n ti examine gbogbo yín wọ́n ti rí pé lórí burúkú ni gbogbo yín na jẹ́jẹ́ I dey my day lásán lórí bóyá mo dákẹ́ ni èmi fẹ́ kàn rí ipò kéèpé wèrè ní everybody
nísìnyí báyìí kí gbogbo wa fúnra wa jẹ ni mo ní mo dẹ̀ ṣe rọra ṣe kí ni mo ṣe rọra fún ẹ jẹ́ ń bí ń sìn kó lórí burúkú ẹ tó ní orí wà náà ń jà kó ṣe ṣe kò ní dáa fún ìyá ẹ kankan nínú yín má ṣe ṣó fún nísìnyí mọ́ o gbúdọ̀ máa ṣe kí ni o gbúdọ̀ máa support ẹni tó o bá tún ṣe ṣó o fẹ́ tẹ́ o dẹ̀ máa tẹ́ gidi gan ọmọ òṣì ọmọ àlè lórí ibú òpònú ọkùnrin ó dàbọ̀ ń bọ̀ wá mo ti breakfast lélẹ́yìn ẹ káàbọ̀ padà sórí ètò Lady K ìfẹ́ olúwaṣù gbogbo show tó ṣe for the last 10 months the baby of Yorùbá nation ẹ gbọ́ ó bad bad days ẹni tó pa tó sọ pé ó pa yẹn wà wá ṣàlàyé tó bá gbé evidence síta wà wá ṣàlàyé because you must come with your evidence bastard olórí orúkọ ọmọ ìyàwó yẹ tó ya wèrè yẹn kò ní gbádùn ọmọ òfò ọmọ àlè ọmọ àdánù. ṣètútù ti kọ ẹ̀kọ́ o lágbolé fíraka happy new month akúpalẹ̀mọ́ ọdún ẹ jẹ́ fashion wọ̀nyí ẹ jẹ́ iṣẹ́ òyìn ní ọjà èwo ni ká tú eléyìí tó dẹ̀ jábọ̀ iná dẹ̀ ni màá tú bó ṣe jábọ̀ yẹn náà ni màá ṣe tú fún yín ó fẹ́ kí n polówó òun ní ojú nǹkan ó tètè wọ ẹni tó máa wò wọ́n ẹ wò ó ṣẹ́tírí ẹ wò ó òun rèé Kampala adìrẹ òun lẹ wò yìí adìrẹ ni o ẹ wá wo design tó pa wájú ẹ kù ẹ wo design wájú adìrẹ yẹn Jésù o eléyìí wà lẹ́ni ò sí nǹkan máa wọ̀ yín wá níbi ìwọṣọ kò jọ láéláé alára mi ò gbọdọ̀ gbáraga tí bá kó sélè ẹ wá ra aṣọ tó dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. ṣẹ́tírí ẹ má làágùn jìnnà ẹ pé Lady K ìfẹ́ olúwaṣù the baby of Yorùbá nation ẹ pè mí sórí aago ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra jewelries àwọn consume tó mú yes wọ́n ń do àwọn sẹ́ẹ̀tì consume mi ni tẹ bá pè mí video call ṣé ìyọ̀kọ́lẹ̀ yìí ò pẹ́ fẹ́ rà wàhálà ẹ máa mú mẹ́wàá ẹ máa mú kí mélòó ni mo pè ẹ máa mú mẹ́wàá ibi tẹ́sí kankan pẹ́ fẹ́ mọ́ ẹyọ̀kan mẹ́wàá lẹ máa ṣà Ọlọ́run mi ò kàn gbá lọ kábọ̀ ni mi ò gbá bá mi tọ́jú ẹ̀ pamọ́ màá wá gbà létà mo jẹ́ kó yé yín wípé ó wà lẹ́ ó pọ̀ yẹ́yẹ́ ó gara gan ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wo any country máa deliver any country a máa send ẹ̀ síbẹ̀ any ìlú tẹ́ bá ti wà máa bá yín send ẹ pè mí sórí aago ẹ pè mí sórí +234 91 53 60 33 47 that is my WhatsApp number ẹ pè mí mo láwọn long eléyìí tí mo fi wọ̀nyí long ni long gown ready to wear ẹ má wá tailor kiri ẹ má dára yín láàmú ẹ má ti torí tailor kẹ má lọ sí party ẹ má ti torí tailor kẹ má lọ native ẹ wò ẹ gbé àṣà wa ga ẹ jẹ́ kó mọ̀ pé yes you are from Africa òyìnbó gan ti ń lo àwọn aṣọ wa ń sìn òyìnbó wọ́n ti ń lo àwọn aṣọ wa so ẹ má dọ́ọ̀lù ara yín ẹ má gọra yín ẹ pè mí sórí aago ẹ rajà mo wà available fún yín ní sẹpẹ́ lákọ ni mo wà bíbọ èmi ọmọ yín lákọ ni mo wà bíbọ èmi ọmọ yín ẹ mo ṣe kọrin yẹn tọwọ́tọwọ́ mo fi kọ́ ẹ jẹ́ ìjọlá Jésù lu ayé yín ẹ patronize mi ẹ bá mi rajà ojú òní tì yín ẹ ní mo bójú ọmọ ẹ ní sunkún láyé yín ẹ ní tẹ́nítìkà bákan náà mo láwọn 3/4 ẹ̀yin tẹ́ bá láìkì kẹ́ lo ọṣọ pẹ̀lú ṣòkòtò ẹ gbá mi láago ẹ̀yin tẹ́ bá wá láìkì kẹ́ lo ewé tí mo wọ̀ yìí sí lẹ́yìn jeans ni mo lò sísàlẹ̀ jean ló wà sísàlẹ̀ so ẹ̀yin tẹ́ bá láìkì kẹ́ wọ so àwọn something like this pẹ̀lú leggings ẹ pè mí wà available báwo lẹ ṣe fẹ́ sí ṣé lẹ́lẹ́yọ ni àbí lólódìdí mo ní wọn ṣẹlẹ̀ yìí tẹ́ bá ra 10 pieces àwọn designer lóríṣiríṣi color lóríṣiríṣi long short tẹ́ bá ra tó bá pé 10 ọ̀fẹ́ ni máa bá yín ship ẹ̀ mi ní gbowó shipping tẹ́ bá ra 10 mẹ́wàá ọ̀fẹ́ ni máa ship ẹ̀ fún yín so kẹ́lẹ̀ mọ́ bẹ́ ṣe máa select ẹ̀ lè ra oríṣi aṣọ mẹ́wàá lọ́wọ́ mi ẹ kọ́ ra máa pààrọ̀ ẹ̀ síra wọn nínú ilé mi ẹ máa wò pé mi ò sọ sọ́rọ̀ fúráka kí ló kàn mí kan fúráka lẹ́yìn ká kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mo kọ́ ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ bẹ̀ ìsọsọ́rọ̀ fúráka mi ò dá sí
epo ni mo rù kó ní yangi wọn bàbá tèmi jẹ ẹ wá ra aṣọ ọdún lọ sópin bákan náà dẹ̀ tún ni tẹ bá fẹ́ àwọn spiritual items a ní níkàlẹ̀ ní ìlú Canada láwa yìí ó bàbá kó mú wa délé Canada láwa yìí ó Canada láwa yìí ó bàbá kó mú wa délé wá ra body cream níléeṣẹ́ dynamic skincare ẹ wá ra body cream tó wà pa ẹ wá ra body cream tó gbásíkì tó mú yes ẹ wá ra body cream tó gbásíkì tó nice gan tó wà pa gidi body cream àlòtúnlò níléeṣẹ́ dynamic skincare ẹ̀yin náà wọlé dike apá mi lẹ́wọ̀ kì í ṣe fítà o ọlọ́run rí mi o ìpè dáadáa tí mo fẹ́ lò láyé mi ó rí mi o mi ò lo fítà o look at my skin wọ́n lè ṣe rí sí wọ́n ọ̀nà wọn tẹ bá lọ́wọ́ kámẹ́rà tó máa ń ṣe bí bó ṣe wù nígbà mi kámẹ́rà fóònù tẹ bá lọ́wọ́ yẹn ní tún skin yìí ṣe ẹ tún skin yìí ṣe bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ẹ pè mí ṣe wáyé gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ gidi ẹ bá mi share program kẹ́ subscribe sí YouTube mi ẹ wá lo àgbo àti àgúnmu níléeṣẹ́ TL Natural Aba ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ míìsì oko tó kó míìsì yín ẹ wá ra àgúnmu Manpower wọ́n á dó yín dáadáa èyí náà á dó wọn dáadáa gbogbo sáré wọlé yẹn ó ti dópin gbogbo ẹ̀kan ẹ̀mejì ni mo lè ṣe mi ò lè ṣe mọ́ ó ti dópin èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ìrè Àyọ̀ká ẹran ni mo fọwọ́ sọ mi ò fọwọ́ sọ eegun èmi Àyọ̀ká mo sọ bẹ́ẹ̀ wọ́n á dó yín inú yín á dùn ọkàn yín á balẹ̀ ẹ gbàgbé orúkọ dádì yín ẹ gbàgbé gbèsè tẹ́ fẹ́ san ẹ gbàgbé pé ẹ tí rówó jẹun nígbà tó bá gbá yín mú lórí bẹ́ẹ̀dì ẹ̀yin gan dáńdé ẹ̀yin gan á gbádùn obìnrin tó bi débi pé ẹ ní kọye tó wà lákàntì yìí kẹ wìdú ẹ fún wọn nígbà tẹ bá ṣe kíni tẹ bá dóbò tẹ̀yìn yín bá nà tí gbogbo ara yín nà tẹ gbádùn ara yín tẹ wọra yín báyìí pé ṣé mi ni mo ṣe báyìí dọ́mọ ẹ wá ra àgúnmu níléeṣẹ́ TL Natural Aba bákan náà ni wọ́n dẹ̀ ní àwọn àgbo jẹ̀díjẹ̀dí ṣùgbọ́n mo bẹ̀ yín tẹ bá ti pè wọ́n tẹ bá ti rà á bọ́ bá ṣe ní kẹ́ lò ó ní kẹ́ ṣe lò ó ẹ follow instruction ṣe ti gbọ́ ẹ follow instruction wọ́n jábọ́ lébi lórí o káníyẹn náà jábọ́ ni máa dán straight ni máa fi wọ̀nyí ẹ follow instruction bọ́ bá ṣe ní kẹ́ lò wọ́n ní kẹ́ ṣe lò ó so bó ṣe rí nìyẹn ojú òní tí wà mí ní wáyé tì ẹ ṣeun gbọ́ ṣẹ́yìn náà ló ń jábọ́ sí kò sí wàhálà so ẹ pè mí ẹ wá rajà ojú òní tì yín o Yorùbá nation no going back no retreat no surrender Yorùbá nation no going back no retreat no surrender ni ta ló sọ pé kò pọ̀ OPP ó pọ̀ pa OPP ó pọ̀ gan ta ló sọ pé kò pọ̀ OPP ó pọ̀ pa ẹ wò bóyá torí wọ́n bá mi rajà lẹ́nu nínú mi kàn ń dùn ní kùrà ayọ̀ gbogbo wọn ní ìbànújẹ́ ẹ̀yin fúráká ẹ máa búra yín níṣò Yorùbá nation làwọn gbé dání Yorùbá nation tiwantiwa Yorùbá nation tiwantiwa Yorùbá nation tiwantiwa ẹ wá bá mi rajà ẹ ní dààmú ẹ ní ṣubú fọ̀tàyọ ọ̀tá ò ní mú yín o èyí náà wò mí ẹ wo mi ẹ tún mi wo gbogbo ẹ̀yin alálùbáríkà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ dàbí mọ́mọ́ tó ẹ wá bá mi rajà mo ní jewelries àwọn jewelries ló ya pa ìtàn ọ̀dọ̀ ṣe fẹ́ wọ́n sí designer tó pọ̀ ẹ̀yin náà ẹ wò wọn ó dẹ̀ wọ́n jewelries fine jewelries báwo lẹ ṣe fẹ́ sí ẹ name it ẹ wò this is another one lẹ́yìn wò yẹn mo ní àwọn jewelries mo ní earring lásán mo ní earring and pendant mo ní set bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni ẹ pè mí pọ́ọ̀sì wà gbogbo ẹ̀ ó wà available lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ́n sí ni Lady K lọ pè mí Lady K boutique Lady K African wears ready to wear pọ́ọ̀sì yìí ó gbá sí kọ́lọ̀ yẹn mu fine yín náà wò nípa títí ò lọ mo ní kọ́lọ̀ ó pè mí ẹ
pè mí kẹ́ wá rajà ojú òní tí mi ní wáyé tí ẹ ṣeun gan ẹ subscribe sí YouTube channel wa ẹ tan notification bell ẹ ṣé ó dàbọ̀.